èèyàn tó bá máa Afálágbájì ẹ bá mi tag video kó dọ́dọ̀ wọn. ṣe rí recently èmi personally èmi sọ dáadáa tẹ́ ń ṣe àwọn ọ̀rọ̀ dáadáa tẹ́ ń sọ nípa ilẹ̀ Yorùbá àti Islam yín ẹ̀ ń sọ kò dẹ̀ rojú ẹ̀ ń preach ìfẹ́ but ìbéèrè tèmi máa kọ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣáwọn tẹ́yìn jọ ń ṣe Islam yìí ṣé bẹ́yìn ṣe ń preach ẹ̀ làwọn ṣe ń preach ẹ̀ Afálágbájì èèyàn tó bá sọ òkúta sí ilé onílé ó fẹ́ ohun onílé gbọ́ ni àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ṣe rí èmi máa jẹ́ kó máa yé yín kò bá jẹ́ inú náà làwọn baba ńlá wa ń wọ̀ èmi akéde mi ò ń ṣe ọmọ àlè mi ò ní lọ máa wá Prophet Muhammad lálùjọ náà kí èsì wa lọ máa ṣe introductions ànábì this is how I relate to you ànábì èmi ò fẹ́ ọlọ́run tó dá èmi mọ́ wọn tí ẹ̀yin pè ní ẹni àdánù yìí ó nídìí ọlọ́run ọba ò lè ṣe mistake ṣe rí tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ tẹ̀fí ń tẹ̀ láti wá ìrẹ́pọ̀ láàrin ilẹ̀ Yorùbá àti àwọn mùsùlùmí ni làwọn tó bá yín post àwọn fídíò yìí ṣe bá yín post ẹ̀ ń gbà yẹn káwọn náà máa sọ̀rọ̀ ó ṣeé ṣe kí gbogbo kíni ti wálẹ̀ but bẹ́ẹ̀ ṣe ń paná ẹ̀ làwọn kan tó jẹ́ pé ẹjọ́ gbẹ̀sì kan náà lọ́tún ṣe ń ru jáde àwọn aṣọ ọmọ àlè ẹ̀dẹ̀ tó wá sọ nínú fídíò yìí pé àwa lè máa bú ọlọ́run yín. sẹ́bẹ̀yìn náà ní nǹkan tẹ́ dógòtì ta lè mọ́ lọ fẹnu sátà ṣùgbọ́n àwọn òkè á sì máa fẹnu sátà tẹ́ dógòtì níta àwọn òrí bípa tí nǹkan ti ń exist kí ni abẹ́ fẹnu sátà ká gbé yín sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run bá wa ṣé ẹgbẹ́ ọlọ́run bá wa kí ni abẹ́ fi kí la fẹ́ mú dání nínú nǹkan tẹ́yìn gbé lọ́wọ́ kí la fẹ́ fi ṣe kájẹ̀mọ́ bú kájẹ̀ àfẹ́ bú gan só gbọ́ ni. ta ló sọ fún yín pé Ṣàngó lọ́lọ́run òun òye tó ti yé yín ní Afálágbájì tí bá pe Ṣàngó tí bá pe Ọbàtálá mò ń pe baba ńlá tó bí èmi lọ́mọ lọ èmi ń pe baba ńlá tó bí mi lọ́mọ ni kò ń ṣe pé mò ń pè lọ́lọ́run nílẹ̀ Yorùbá kò sí nǹkan tó rújú ń bẹ̀ kò sí nǹkan tó dàrú pé Elédùmarè ni Yorùbá mọ̀ Elédùmarè dẹ̀ la mọ̀ wípé òun ló tóbi jù ní gbogbo àgbáyé òòṣà kankan ò tó Elédùmarè ṣe understand tí bá ń pe Ọbàtálá ó jẹ́ pé baba ńlá tèmi ni mò ń pè tí bá dẹ̀ ń fún bàbá ẹni tó ṣíwájú mi nílẹ̀ Yorùbá tí bá fún ní respect ẹ lè sọ fún mi pé mò ń bọ̀rìṣà nǹkan tó mú yín máa rántí ànábì at least ìpọ́n tí ànábì sọ fún yín pé kẹ́yìn parẹ́ nílẹ̀ Yorùbá ìgbà tí ànábì ti introduce Allah sí kò yẹ kẹ́yìn tẹ̀ máa mention Prophet Muhammad náà ṣe bẹ́ẹ̀ máa sọ pé ẹ jẹ́rìí pé ànábì òjíṣẹ́ Ọlọ́run ní í ṣe kí ló dé tẹ́ ṣe máa jẹ́rìí ẹ ti ń pe homage ẹ ti ń fi ọ̀wọ̀ sí orúkọ rẹ̀ sórúkọ ànábì nìyẹn ṣe bí nǹkan tẹ́yìn preach nìyẹn àwa náà dẹ̀ ń sọ àwọn tó jẹ́ pé wọ́n mọ wọn mọ Elédùmarè tó jẹ́ Ògún Ọbàtálá àwọn igbarúmọlẹ̀ ẹ̀yin wá sọ pé ìyẹn ó tàbùkù sẹ́sì yín ìyẹn ò kàn mí bẹ́ẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ mi ò mọ̀ bóyá Yorùbá nìyí o àbí ṣe lọ bọ́rọ̀ yín wá o but mo rí pé ń sọ Yorùbá lẹ́nu Afálágbájì ẹni ọ̀rọ̀ máa bọ́ ẹni bó ṣe gbẹ́sì yín wá fún ẹ̀yin ṣe understand bẹ́ẹ̀ ṣe ka Al-Quran tẹ́ẹ̀ fi tẹ̀lé ànábì òun lè mí ọmọ Yorùbá òmí tún ka Al-Quran mo rí pé kò sọpọ lọ́nù ẹ̀ mi ò tẹ́lé ṣe understand wọ́n lè sọ pé torí ẹ̀yin gbà fún ìwé tó mú wá láti ibì kan kí gbogbo wa dẹ̀ wá máa ṣe Yorùbá máa ń lọ wọ́n bọ̀ Yorùbá ò sọ pé ń jẹ jùbírì ló yọ sáwọn kan tó máa pa àwọn òwe kan tó yẹ pé wọ́n á jẹyọ sìn Yorùbá sọ wípé gbogbo àá lè sùn ká kọjú síbì kan náà ànábì kan ló wá sọ fún ìran Yorùbá ní òwe yẹn lè expect pé torí ẹ̀yin tí ń ṣẹ̀sìn kan àlùjọ náà yín lẹ máa lọ ibi táwa bá fẹ́ lọ ẹ̀yin ò mọ ibi tẹ́mi ti wá sílé ayé kí tó bára mi ilẹ̀ Yorùbá ẹ̀yin kọ́ lẹ máa sọ ibi tí mò ń lọ fún mi ṣe understand tẹ́yin ò bá fi ọwọ́ síbi tí wọ́n gbé at least èmi mọ̀ wípé ẹ̀ ń fọwọ́ síbi tí wọ́n gbé táwọn ọmọ lẹ́yìn yóò bá fọwọ́ síbi tí wọ́n gbé ẹ̀ tí ì rí kankan èmi ò mà ná bìrì tẹ́yin bá ń bọ̀ Ọ̀rúnmìlà èmi máa ṣe pé ẹ mọ̀ ìtàn agboolé yín ni tẹ́ bá mọ̀ ìtàn agboolé yín ayé yín jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá bọ̀ Ọ̀ṣun alálàlá ẹ̀ ń bú ara lé yín ni ẹ̀ ń bú ẹ̀gbọ́n yín ẹ̀ ń bú dádì yín ẹ̀ ń bú àwọn ancestors yín ni kò sí nǹkan tó kàn mí but èmi máa bú ànábì mi ò èkùkù sóore kan èsì oore kan ànábì ṣe mí kò sí òun mo tún sọ yìí ṣó yẹ yín ẹ send fídíò yìí ọ̀rọ̀ tí mo sọ ẹ yìí pé mi ò tí wàásì tí bá wàásì ọ̀rọ̀ wà lẹ̀ tẹ́tẹ́tẹ́ ọ̀rọ̀ ó wà ńlẹ̀ but mo ṣe ń fún yín lọ́nà mo ń fún yín ní ọ̀wọ̀ yín torí àwọn fídíò tẹ́ ti ṣe tẹ́lẹ̀ but àwọn tó ń tẹ̀lé yín wọn ò jẹ́ kí respect am fún yín kó jẹyọ but ẹ̀yin náà ẹ má tẹ̀lé wọn o ẹ má tẹ̀lé wọn Yorùbá lọ wọ́n bọ̀ ẹ̀yin àgbà náà lẹ tún sọ wípé àbọ̀rọ̀ báyìí la máa sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ wọ́n máa dodidi akéde lọ tiẹ̀.
ẹ lákẹ́ ta ọ̀rọ̀ fún wa ń bí àwa náà mọ ọ̀rọ̀ agbọ́ ọ̀rọ̀ agbọ́ èdè àmọ́ ọ̀rọ̀ ta lè sọ tínú àwọn bàbá tó bí yóò burú tínú wọn bàjẹ́ ẹbẹ́yìn náà ní nǹkan tẹ́ dókòtì ta lè mọ́ lọ fẹnu sátà ṣùgbọ́n àwọn òkè á sì máa fẹnu sátà tẹ́ dókòtì níta àwọn òrí bí pàtí nǹkan tí yẹ 60 kí ni abẹ́ fẹnu sátà ká gbé yín sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run bá wa ṣé ẹgbẹ́ ọlọ́run bá wa kí ni abẹ́ fi kí la fẹ́ mú dání nínú nǹkan tẹ́yìn gí lọ́wọ́ kí la fẹ́ fi ṣe kájẹ̀mọ́ bú kájẹ̀ àfẹ́ bú gan só gbọ́ ni kájẹ̀ àfẹ́ bú tẹ́ǹsì gan só gbọ́ ni sí tẹ́ǹsì só gbọ́ ni só gbọ́ ní tàṣọ fún àmọ́ àwa gbé àmàpọ́nlé ọlọ́run ọba tiwa làbí fi yín lẹ̀ pé kẹ́ máa ṣe ìwòlè tẹ́ǹsì tani kò lè sọ̀rọ̀ ẹ wàá gbé ànábì jáde ẹ máa bú ànábì ẹ máa sọ pé ànábì ṣe kíní kan ànábì èmi ò fẹ́ mọ́ di pìtẹ́ ni o torí ọ̀rọ̀ bú ni ẹni tó bá tẹnu ẹ̀ bóde gan kí yẹn gbàgbé ọ̀run rere fún ṣùgbọ́n ọ̀rọ̀ yóò tọ́ mi lójú ibi tí kálukú ó lọ náà ní wá ibi tí kálukú ó lọ ibi tí kálukú ń lọ ibi tí kálukú ń lọ ibẹ̀ ní jẹ́ kíṣẹ́ tí ó fi wọbẹ̀ ó máa rọrùn fún ẹ wo gbogbo èèyàn tó bá rí láìfù tí mo ṣe yìí yóò mọ̀ jọ yín lójú ẹ wo bá ti ń pírísì tó ẹ wo bá ti gàmí.